Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì wa Olóòtọ́ TV ní orí YouTube wa níbí báyìí. Ẹ dákun ẹ bá wa wá nǹkan fìdílé kẹ́ ẹ fìdílé nǹkan ní òní lórí ètò wa. Àrà ọ̀tọ̀ ní nǹkan tá a mú wá fún yín. A ní àlejò pàtàkì ní orí ètò wa lónìí. Babaláwo Giselle Ifáládé Akínláwọn Àdìsá, ọmọ orílẹ̀-èdè Spain tó fi orílẹ̀-èdè Nàìjíríà tó fi ṣe ibùgbé, tó ń gbé ní ìlú Ọ̀yọ́ Aláàfin Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà. Ẹ gbọ́ wọ́n rìn lẹ́nu àwé yìí lónìí. Wọ́n gba àwọn ọmọ Yorùbá, wọ́n gbà wá nímọ̀ràn. Ẹ bá wa ká lọ. Marangi bí bàbá orí bẹ́ mọ́mọ́ orí bẹ́ ọ̀pọ̀lọpọ̀ nìyàn ìpàdé orísun fún orí sáré tó bá lọ. Kí lorúkọ yín? Bàbá pẹ̀lẹ́ ọ̀pẹ́tọ̀ orúkọ tí mi ní Fáládé Akínláwọn Àdìsá. Orúkọ mi Lámìdí Fásọlá. Lámìdí Fásọlá. Ẹ̀yin kọ́? Tọ́ni Ọ́rílà Ìfàdára. Fàdára. Ẹ̀yin ẹ̀yọ́ fẹ́ ìfọ́n mi. Fábùnmi. Fásọlá rẹ̀ mú. Ìyẹ́ Ògúntọ́nà Ìfámúrẹwà. Miguel Ògúntọ́nà Tọ́nà Ìfámúrẹwà. Bẹ́ẹ̀ Ẹ̀yin kọ́? Miguel Ìfádọ̀yìn. 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 Ẹ̀yin Luis kọ́? Ramos Ifádara. Ìfádàrà. Ọ̀dà ẹ ṣeun adúpẹ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ fún wọn, gẹ́gẹ́ bí aṣojú wọn, kí ni aṣèbídà wà ń bì lónìí? Ṣe rí ìwádùn nítorí pé àǹfààní gan láti rí ọ̀gbà tuntun nítorí pé àwọn ọmọ awọ wà ní Nàìjíríà láti ìlú Spain nítorí pé ó fẹ́ràn àṣà àgbèsèsè gbígbà gan. Bákan náà àwọn òṣìṣẹ́ rí àǹfààní láti rí ọ̀gbà tuntun adúgbò fọlọ́ọ̀mù adúgbò lọ́wọ́ ìṣeun ní ọ̀la yóò padà lọ sí ìlú wọn bẹ́ẹ̀ Ọ̀pọ̀ inú wọn dùn láti rí ọ̀pá tuntun. bẹ́ẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ Yorùbá nípa àṣà àti nípa àṣà ṣe Yorùbá ṣe rí múmbẹ ní Nàìjíríà múmbẹ ní Ọ̀yọ́ láti ọdún mẹ́wàá sẹ́yìn, ṣùgbọ́n láti ọdún mẹ́ta sẹ́yìn wọ́n máa lọ sí UI University of Ibadan. Wọ́n máa ṣàlàyé fún mi pé ẹ̀yin ará mi mùsùlùmí ni ìgbàgbọ́ kìrìsìtánì àti ọmọ òṣìṣẹ́ ẹ má gbàgbé orísun ẹ má gbàgbé orísun tìyín ó lè sí ẹ̀sìn mùsùlùmí ni ó lè sí ẹ̀sìn ìgbàgbọ́, ṣùgbọ́n ẹ má gbàgbé orísun tìyín o, ẹ má gbàgbé òtí wípé ẹ má gbàgbé ó dára. Ìmọ̀ràn gidi bàbá orí bẹ́ mọ́mọ́ orí bẹ́ ọ̀pọ̀lọpọ̀ nìyàn ìpàdé orísun fún sáré tó bá lọ ọ̀rẹ́ sáré tó bá lọ bí ẹ̀sẹ̀ bá o bí ènìyàn ká o má ṣe bá o òtítọ́ kòrò ìfáàní orí ayé lẹ́nu. Nínú ìgbìyànjú babaláwo Giselle Ifáládé Akínláwọn Àdìsá, wọ́n lọ sí iléèwé fáfitì University of Ibadan láti lọ kọ́ nípa èdè Yorùbá sí. Fún ìdí ohun mi láti mú àwọn ọmọ awọ àtẹ̀wọ̀n yẹn tó bẹ́ ní Europe wá sí UI University dáadáa. Ohun mi fi owó gbọ́ èdè Yorùbá dáadáa, ó ṣe pàtàkì. Ó wù wá láti fọ́n rẹ́rẹ́ ní àṣà àti ìṣẹ̀ṣẹ̀ Yorùbá nǹkan àgbáyé. Iṣẹ́ wà ní iṣẹ́ babaláwo tí mo yàn láyọ̀, ṣùgbọ́n ẹnìkan tó fẹ́ gbọ́ èdè Ifá tàbí gbọ́ ìmọ̀ràn lọ́wọ́ Ifá ó gbọ́ tó gbọ́ èdè Yorùbá. Ṣe pàtàkì ọ̀ṣẹ̀ tó gbọ́ tó fa ẹnìkan tó fẹ́ yẹ ó gbọ́ tó gbọ́ ó ṣe pàtàkì fún ìdí mo máa ń dá gbogbo ènìyàn lẹ́kọ̀ọ́ èdè àti àṣà àti ìṣẹ̀ṣẹ̀ Yorùbá ó ṣe pàtàkì fún wa. Bàbá iṣẹ́ ẹ̀kọ́ tèmi kí ti parí láíláí rárá o ní bóyá ní ọdún yìí má gbìyànjú láti padà wá sí iṣẹ́ pẹ̀lú ní ọdún yìí tàbí ọdún ọ̀rọ̀ tó ń bọ̀ forever láíláí ẹ̀ṣẹ̀ òjé kìkì ẹsẹ̀ ìfọ́ká nípa ìgbígbẹ́
tó wà nínú ọdún Ifá òkúta méjì. Ifá bá ní ṣe kí Olódùmarè bá ní ṣe. Ifá bá ní ṣe kí Olódùmarè ó bá ní ṣe. Kádúpẹ́ kádúpẹ́ kádúpẹ́. Kádúpẹ́ kádúpẹ́ kádúpẹ́. Adífá fún labalábá. Adífá fún labalábá. Tí ń ṣe òjíṣẹ́ fún Ẹlẹ́dùmarè. Tí ń ṣe òjíṣẹ́ Olódùmarè. Ẹbọ làwọn ní kò ṣe. Ẹbọ làwọn ní máa ṣe. Ó sì gbẹ́bọ̀ ń borúbọ. Ó sì gbẹ́bọ̀ bẹ́ẹ̀ ni ó gbọ́. Tinú tẹ̀yìn. Tinú tẹ̀yìn mi mà rí. Labalábá kò ṣẹ̀dẹ̀. Labalábá kì í ṣẹ̀dẹ̀. Adúpẹ́ mo dúpẹ́ púpọ̀. Ẹ ṣeun bàbá màmá àwọn olùkọ́ àwọn àdúgbò àwọn ènìyàn tó kù ẹ ṣeun bàbá láàrin àdúgbò lówó fá. Ojú jẹ́ o ẹyẹ o ẹyẹ o ẹyẹ o àdúgbò dodo ẹyẹ ọ̀sà ẹyẹ ọ̀sà ẹyẹ ọ̀sà. Ifá máa yóò gbé ó máa yóò gbé o àbẹ ìgbé wà délé àìrírajo ká máa yé o àbẹ ìgbé wà délé. Ẹsẹ̀ ọ̀rọ̀ ló bá wọ́n rí i pé ó wà ní ìpele novice high. Ṣùgbọ́n lónìí tí Fálàdé ń lọ ó ti kúrò ní novice. Fálàdé ò dúró ní kéde fàárí yẹn. Kò dúró ní intermediate ó ti bọ́ sí advance. Yunifásitì Ìbàdàn. Ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Adébọ̀wálé àti gbogbo yunifásitì Ìbàdàn àti pàápàá jùlọ iléeṣẹ́ èdè Yorùbá yìí Fálàdé Yusuf Ifálàdé Perez Akínlàwọ́n Àdìsá. Akínlàwọ́n Àdìsá. A fún ọ ní ìwé ẹ̀rí rẹ̀ yìí. Alàgbà Yusuf Akínlàwọ́n wọ́n fẹ́ràn eré ìdárayá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Lábẹ́ bákan náà wọ́n gbìyànjú láti mọ̀ nípa ṣíṣe oúnjẹ ìbílẹ̀ wa bíi àmàlà, gbẹ̀gìrì, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yusuf Akínlàwọ́n Àdìsá wọ́n gbìyànjú láti mọ̀ nípa lílu ìlù bàtá, ìlù gángan torí pé nínú ẹ̀ka àṣà àti ìṣe Yorùbá ìlù lílù àti ijó jíjó kò sí fọwọ́ rọ́ sẹ́yìn. Yusuf Ifálàdé Akínlàwọ́n wọ́n kópa nínú eré àgbéléwò pẹ̀lú ọ̀rẹ́ wọn Ifásùtọ̀ Ifáwùmí tí àkọlé eré náà sì ń jẹ́ Ètùtù Ọ̀la.
eléyìí tó wà lórí YouTube Olóòótọ́ Premium Plus. Adífá fún pẹrẹgẹdẹ tí ń ṣe ẹjọ mọmọ ẹbọ làwọn ní kò sẹ ọsẹ bàbá ń bọrọ bọ ojúmọ́ tó mọ òde lónìí ojúmọ́ ire ni pẹrẹgẹdẹ ìfàwọn ní ẹjọ mọmọ pẹrẹgẹdẹ ìfàwọn ní ẹjọ mọmọ pẹrẹgẹdẹ ojúmọ́ ire gbogbo pẹrẹgẹdẹ Ọ̀rúnmìlà dákun ọlọ́gífà ọlọ́gbọ̀n àṣàlùdáyọ̀ Ọ̀rúnmìlà lẹ́rìí pé bẹ́ẹ̀ kí ló dùn wá rẹ̀ tó ẹ̀ fún kọ̀ọ̀kan eré Ọ̀rúnmìlà dákun náà ló bàbá. Sùúrù ni bàbá ìwà bàbá tó ní sùúrù eré bọ́bọ́ lónìí adífà fún orí ìlú agbófòtò dé ẹbọ làwọn ní kò sẹ ó sì bẹ̀rù ń bóró bọ ọ̀rẹ́ inú jọ̀wọ́ dákun bàbá tó dé mi jẹ́ ọ̀rẹ́ inú jọ̀wọ́ dákun. Ọ̀rẹ́ mi kí ó ní sùúrù kí ó ní ìtẹríba ìwà ló bá wúrẹ́ ìfaniwò ìbẹ́ kí ó má ṣe ọ̀kánjú wá mọ̀. èyí bó fá ẹ má dà yín láàmú ẹ má dà yín láàmú ṣe eré mi tẹ́ ń wò yìí ìyá máa ń jẹ ọ̀tá mi o ìyá ti bá ọ̀tá mi ó ti bá a múlẹ̀ mo wà lẹ́yà ìyá mo tún wà lẹ́tà ìyìntà mo tún wà ní ìfọ̀nàfọ̀nsù mo fúnná tán mo tún gbàgbé sùn gbogbo ń tẹ́ ẹ rí tó wà lọ́rùn mi yìí wọ́n bọ́ sí mi lọ́rùn ni kò sí tátà lójú yányàn èbó fáyín tí mo bá wà ní wípé òògùn òfẹ́ owó ṣe pàtàkì owó ṣe kókó ní ayé ẹ̀dá mi. Mi ò lè ṣe oògùn owó kí ni iṣẹ́ rẹ irú iṣẹ́ wo lọ́ọ́ ṣe iṣẹ́ tí ò ń ṣe má ṣe oògùn fún ẹ àkànṣe fún ẹ dáadáa bí àwúre bí ẹ̀yọ́nù bí àwòrán ẹbẹ àti ibẹ̀ lọ oríṣiríṣi àkọsẹ́ wa tó dára fún ẹ yàtọ̀ sí oògùn owó rárá o mi ò lè ṣe oògùn owó. kí ni lè wá pàtàkì gbogbo ẹ̀ tó báyìí. rárá oògùn owó rárá o mi ò lè ṣe oògùn owó. kí ni lè wá pàtàkì gbogbo ẹ̀ tó báyìí. rárá o kò rí bẹ́ẹ̀. àbẹ́ àgbà mi ni ọjọ́ mélòó mo fẹ́ ṣe lè dá ọjọ́ mélòó mo tún fẹ́ gbogbo ilé ìtẹ́ ẹ̀ka lẹ́lẹ̀ kankan ọjọ́ mélòó fẹ́ ṣe gbogbo yẹn dà ànígbé wá gidi ajítú tó ẹgbẹ́ bá ti kànlẹ̀kùn mẹ́wàá máa gbé wá fún mi ni èbó fábọ́yẹ̀ ń bẹ̀rù sẹ́yìn mi tẹ̀ ń wò yìí mo ti pinjú o èmi nìkan ni lọ́wọ́ àwọn òbí mi mo fẹ́ wọ club àwọn DJ da system kan máa pariwo mi kan máa hype orúkọ mi ẹ wo mi kọ̀ bóyá kí n kàn lóyún yẹn láàárọ̀ kó dẹ́dọ̀sán kí n kú kò ní kankan ṣe pẹ̀lú mi ẹ gbọ́ Yorùbá tó ní ká kú lọ́mọdé ká yóò yẹ ni ó sàn jẹ́ ká dàgbà ká má la díẹ̀ raná lọ ẹ ṣe fún mi kí owó yẹn wá kí owó gidi ẹ dẹ̀ jẹ́ kí n sọ fún yín mi ní jábára mo lè jẹ o. Oyè mi ṣùgbọ́n babaláwo ni mí mo gbọ́dọ̀ sọ fún ẹ nǹkan tí Ifá sọ. ẹ ṣe sùúrù jàre ẹ jẹ́ kó lọ àrẹ dàbí alárèéfín sífá alábùkù ni mo ṣe ń yí yín sọ́tún tí mo yí yín sósì ẹ dẹ̀ gbórí dúró sójú kan tọkọ kan tí yóò bá lo ìjìnrìn ẹgbẹgbẹ̀rún rẹ̀ ó lọ ẹ lè ṣògùn owó fún mi àbí. ẹ má bínú mi ò lè ṣe oògùn owó. ẹ lè ṣe. rárá o. àbábò mi lọ. ẹ̀pẹ̀lẹ́ o ọ̀rẹ́ sáré tó fà lọ bẹ́ẹ̀ nìyà ń ta o má ṣe bá o bẹ́ẹ̀ nìyà ń ta o má ṣe bá o òtítọ́ kòrò ìfani. wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú sinimá yìí. Ẹ káàárọ̀. Ẹ̀gbọ́n tó máa ń. Báwo ṣe dáadáa ni wọ́n bá yí? Sálàfíà lè wà. Ẹ kò sí yọnu. Inú mi tó láti rìn yín. Kí ló dé mo rí ṣéèkì sí kò sí gbogbo. Ó yá ẹ fún mi oúnjẹ. Oúnjẹ. Ebi mélòó o ma ka mọ́nàmọ́ná ebi ní pa mọ́nàmọ́ná kò sí oúnjẹ. Ẹ fún mi ní omi. Omi ti di góòlù kò sí omi. Bẹ́ẹ̀ mi báyìí. Ògó ni wọ́n máa ń bítọ́mì bítọ́mì. Ó yá ẹ fún mi ní owó ọ̀kadà. Owó ọ̀kadà kò sí owó kò sí kankan. Kò sí kankan. Kò sí ṣe.
kò sí omi kò sí owó kò sí ká kí ló dé ìdí ni bẹ́ẹ̀ ọ̀yá ìlú rẹ̀ o kò sówó lóde ìlú rẹ̀ o kò sówó lóde obìnrin kígbe ọkùnrin kígbe kálukú ló kígbe owó obìnrin kígbe ọkùnrin kígbe kálukú ló kígbe owó. àbí bẹ́ẹ̀ kọ́ àníṣe. bí sísí múra kẹ̀kẹ́ wá bá ẹ̀ mọ́lé. arábìnrin obìnrin títí mo jíṣẹ́ fún ẹni. irọ́ ló wá owó ló wá yẹ. bí sísí múra kẹ̀kẹ́ wá ká ẹ̀ mọ́lé. arábìnrin mo bèrè ẹ títí mo jíṣẹ́ fún ẹni. irọ́ ló wá o náírà ló wá yẹ. ṣùgbọ́n ìlú wa dùn ní nàìjíríà ìgbẹ́ àdúrà ń bà. àṣẹ ìgbẹ́ àbọ̀kọ nípa ayò ní ẹlẹ́dùnmáre ṣe àdúnṣe ọ̀sẹ̀ tó ń bọ̀. àṣẹ alàgbà Israel Akínláwọn wọ́n jẹ́ kó yá wa mọ̀ káàrọ̀ òjìrì wípé ẹni tó bá sọ lẹ́nu òun ló sọ àpòyàkọ́. wọ́n jẹ́ ká mọ̀ wípé ohun abínibí kì í wù wọ́n òun ló ní yá wọn lára. wọ́n rán wa létí wípé àwọn ọmọ káàrọ̀ òjìrì kàrán ti lé. ẹ̀yin tẹ́ bá ń wo ètò wa yìí ẹ bá wa pín lógúnlógún kẹ́ ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́ ẹ pín nígbànígbà ẹ ṣeun.